kí ló fa story kóbìnrin réjò kọkùnrin réjò kásá àti kéjò má lọ ni ṣó tán àbí ó tán mo ń sọ òtítọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀sùn ẹlẹ́ẹ̀wo ẹ má sùn ẹ fojú balẹ̀ tẹ́ ẹ bá ti fojú balẹ̀ ẹ ń rí mú yín ẹ jẹ́ àgbọ̀ tán ká máa lọ lé wa yóò dára fún yín bọ̀dá ẹ parí ọ̀rọ̀ yín. àwa náà dé ẹgbẹ́lẹ̀ Yorùbá One Voice ní abroad ní July 10 last year àwọn náà ṣiṣẹ́ wọn náà on international way iṣẹ́ tí Yorùbá One Voice ń ṣe lọ́wọ́ sìn iṣẹ́ ọpọlọ iṣẹ́ connecting international community láti support self determination. ẹ ti gbọ́ popularity ipò Ọlọ́run ní gbé ní sípò ṣé ó wá rí ìtàn tí mo sọ níbẹ̀rẹ̀ pé orí bàjọba lọ́la mo sì máa débẹ̀ o from nowhere ènìyàn lásán ìwọ Ààrẹ Ọ̀nà Kakanfò ó dẹ̀ gbà forí ọkùnrin ẹ fi Sunday lẹ̀ ẹ má yọ ọmọ Adéyẹmọ lẹ́nu mọ́ torí pé ẹni bá yọ ọ́ lẹ́nu tó bá nígbà ọmọ akú ti lójú ẹ̀ o tó nígbà ọ̀sán yìí wọn ò ní fọhùn lójú ẹ̀ mọ́ bó nígbà oṣó igba àjẹ́ ilẹ̀ alánú gbé wọn mì àkà ìṣòun òun náà tún ni àkà ìṣòun Adéyẹmọ ni àkà ìṣòun ikú kan ò ní pa àrùn kan ò ní sọ lọ́jà torí pé kógókógó lòun agogo dùgbẹ̀dùgbẹ̀ báyìí lòun ṣẹ̀kẹ̀rẹ̀ òun rẹ̀ ti jáyé járun ó ti já gbogbo àgbáyé kò ní kú kan kú mo sì súre fún àwọn tán wà nínú àhámọ́ wọn ó jáde láyọ̀ àti àlàáfíà ìwọ tó o dẹ̀ ń gbọ́ mi tó ń bá mi pín ọ̀rọ̀ yìí sí ẹlòmíì orí rẹ ò ní gbàbọ̀dé mo kí gbogbo yín pé ẹ ṣeun o ẹ rà àánú gbà ògo yín á fọhùn ẹ̀yin torí YouTube ẹ bá mi ṣí ẹ lọ sórí Facebook admin tó bá wà ń bẹ̀ bá mi pín sórí Facebook torí pé wọ́n gbé péèjì yẹn wálẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ṣùgbọ́n irọ́ ni wọ́n pa ọ̀nà abẹ́rẹ́ ti kọjá kọ́nà kó tó dí mọ́kùn mo gbàdúrà gbogbo ẹni tó ń gbọ́ mi orí yín ò ní gbàbọ̀dé ẹ ṣeun púpọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí èmi ọmọ ọba Bíọ́dún Grace Chapel náà ni bóyá o fẹ́ jẹ́ kí n gbàdúrà fún àbó lálá kan kò yí ọ pè mí sórí nọ́mbà yìí 08057455803 08057455803 yóò dára fún gbogbo yín o ẹ ò ní sọnù ẹ ò ní rí nǹkan gbégbìn bí òṣè olúbi ọmọ mami bóyá o fẹ́ kọ́lé pè wá à ń bá ní kọ́lé bóyá o fẹ́ ralẹ̀ à ń ta ilẹ̀ adẹ̀ ń bá ní ralẹ̀ adẹ̀ ń bá ní ta ilẹ̀ pè wá àwa ò ń ta ilẹ̀ fẹ́ẹ̀kì o tó o bá gbé dọ́kúmẹ̀ntì ẹ wá tí o bá ti jẹ̀ ní a máa test ẹ a máa reject ẹ fún ọ torí pé àwa ń ṣe nǹkan asán. hello admin mo wà lórí YouTube live. inú rẹ̀ máa parí ìjà wa o. that is why n tí mò ń sọ ni pé gbogbo ènìyàn tó wù kó máa gbọ́ mi bóyá ilé rẹ̀ sì ti kún ní koríko tó ti pẹ́ tó ti wá sí Nàìjíríà kẹ́yìn pè mí àlọ́bá ọ̀sán pé o dẹ̀ fẹ́ nubẹ̀ o fẹ́ clean ẹ̀ o kọ́lé o fẹ́ clean ẹ̀ àwọn ilé rẹ̀ ti dọ̀tí àbó o fẹ́ tún kùn pè wá torí àwa ò ní parọ́ jẹun ní sísẹ́ tàbí ń ṣe a ó ṣe é lórúkọ Jésù wà láàánú gbà pè mí sórí nọ́mbà kan náà a ó sì investigate a ó sì wá bá ọ ṣe yóò dára fún ọ Jésù ni Olúwa kò ní yí padà. God bless you all. See you tomorrow in another dimension. Ẹ̀yin tá a jẹjọ ń gbàdúrà a máa gbàdúrà lọ́la láàárọ̀ program wà láàárọ̀ ọ̀la ẹ má bínú lánàá yẹn program wà láàárọ̀ ọ̀la nínú bí a ṣe ń lọ a fẹ́ gbàdúrà ipa kejì ẹ̀gún ó ṣe ṣe pé òru èní tẹ́ bá tún bá mi pàdé lórí YouTube lórí Facebook lálẹ́ lórúkọ Jésù a ó jọ rí àánú gbà. God bless you. See you tomorrow. Èmi ọmọọba wòlíì ọmọọba Bíọ́dún náà ni ẹyẹ méjì ò jáṣà bàbá jẹ́ kí n rógolò ìwọ náà rógolò bye.